من ربي فإنك ربه ومن كان من مولى فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى إن العداء كلهم يسعون في تلفي ويزعمون بأني لست بالناجي أسألك ربي ببطال ما صنعوا فأنت رب إلهي حافظ الراجي يا غاية الله حلل عقد ما ربطوا وشتت الشمل أقوام الذي اختلطوا الله أكبر سيف الله يقتله وكل ما قد خلا في أيهم هبطوا فسيكون عليهم ما قد يظنون بنا سرا وجهرا بسم الله الرحمن سرا وجهرا بسم الله الرحمن ayé bá dùn ní etí ọba wọn ni. ó sọ pé oògùn lónìí alẹ́ bá lójú ọ̀tá wa alẹ́ bá lójú ọ̀tá wa iṣẹ́ Ọlọ́run tó fi ṣọ́kàbá tí Káàbà kò fi ṣe jí gbé abọ́ Ọlọ́run tó fi bọ́ Kùránì tí Kùránì kò fi ṣe dáná dákun fi bò wàhálà tó kéde lẹ́ àtàwọn àtàjọ ń fẹ́ra wa àtàwọn àtàjọ ń fẹ́ra wa àgẹ̀dẹ̀ tó pọ́n máa ti dáná jíjẹ ìbẹ̀pẹ̀ tó pọ́n máa ti dáná jíjẹ ẹni ńlá nìyẹpẹ̀ wá bí ẹpẹ̀ dèjè tó ń rọ lókè bí ẹpẹ̀ dòrùn tó ń ràn wálé kò ní wọlé táwọn afá wa kó má wọlé táwọn afá wa bó ti wù kó lè tó nínú ìlú kan ètò dájú táyọ̀ òfà tán nínú àwọn tí gbà rẹ̀ lọ́rùn káwá mú ọba olóore káwá mú ọba olóore. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم الدين وبعد أدخل سي ودولون الحمد لله أترى لكيك مواسوة النبي محمد صلى الله عليه وسلم ìkẹ́ ọlọ́run kó máa bá ànábì àti àwọn ará ilé rẹ̀
àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ́lẹ̀ ojú pọ̀nà tí Ànábì wa sallallahu alaihi wasallam tó pínlẹ̀ tí ó fi di ọjọ́ tó jẹ́ pé la yanfa'u fihi malun wala banun illa man ata Allaha bi qalbin salim. Owó ọmọ kò ní ṣàǹfààní àyàfẹ́ tó wọ́n pàdé Ọlọ́run bá rí gọlá Allah pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ níbi ẹbọ ṣíṣe àti ìwà nìfà. À ń fi àánú Ọlọ́run àfi ń bẹ náà àbẹ̀wò tí yóò bá wa tí a fi mú orogún kọ́ mọ́ náà Ọlọ́run má jẹ́ kó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa wọlé àdẹ́kọ̀ oṣù Ọlọ́run wọlé agbóná ńlá ilaha illallah. Ní àkọ́kọ́ a kí gbogbo wa nípa náà ọba àdékọ́lá kí ó ṣe àlékún àánú rẹ̀ lórí ẹnì kọ̀ọ̀kan wa títí kálukú wa tá a fi ilẹ̀ tá a fi ọ̀tàn kọ́nà ọba àdékọ́lá kọ́ba ní ṣe àlékún rẹ̀ kan oṣù Ọlọ́run wọlé àdékọ̀ oṣù Ọlọ́run wọlé agbóná ńlá ilaha illallah. Bákan náà àwọn ọmọ ìyá wa tí wọ́n gbé ètò yìí kalẹ̀ láti bí oṣù bíi mélòó kan sẹ́yìn láti August 8 àbí pé August 8 ó láti bẹ̀rẹ̀ ìjókòó yìí láti bí August 8 ìní àti bẹ̀rẹ̀ ìjókòó nínú èròǹgbà àtiwá ó náà ni pé oṣù kan àbòsù méjì gẹ́gẹ́ bí wọ́n ti gbé kalẹ̀ ṣùgbọ́n inú fífẹ́ ẹ̀tọ́ náà ni la fi lo ìwọ̀nba àsìkò tí a lò àdéhùn wa mo ti sọ òní pé òní ni àkàṣẹ rẹ̀ lẹ̀ ṣùgbọ́n inú kíni yìí máa ṣíṣì díẹ̀. Náà nínú fífẹ́ ẹ̀tọ́ náà àti bí àwọn elétò bí wọ́n ti gbé kalẹ̀ wọ́n jẹ́ kó yọ pé máa lo ilé papọ̀ láti ní ọ̀pọ̀ ní síbí ìdáná àbí wọ́n jẹ́ kó yọ pé a sì ní Wednesday kan sí torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àkójọpọ̀ báyìí làwọn èèyàn máa ń ṣe ìpàgọ́ ọbẹ̀ látòrí Muslim Student Society of Nigeria MSSN káàkiri gbogbo oríṣiríṣi àwọn ẹgbẹ́ nínú Islam nínú rẹ̀ náà ni àwọn ọmọ ìyá wa nàkọ́mẹ́ kálukú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ máa ń ṣe ìpàgọ́ ní December tó akálà ṣe ara àwọn kan tí wọ́n ń takò nǹkan yìí pé nítorí káwọn ọmọ mùsùlùmí pé kí wọ́n bá lọ rárá ó dà ọ̀pọ̀lọpọ̀ mo lè sọ díẹ̀ nípa ẹ̀sẹ̀ ọ̀bẹ́ sí àsìkò ọdúndé kan tí ò ní ní program alhamdulilayi àwọn èèyàn sì ṣàǹfààní pọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n jẹ́ kó yẹ torí program yẹn lè fífò pé ní Wednesday tí yóò last pé Wednesday tó bá ń bọ̀ báwọn yóò ti wà ní camp wọn á ní rárá yóò tó bí ijọ́ méjì lẹ́yìn Wednesday tí ń bọ̀ yẹn pé káfíń kan fi òní káfíń yẹn ju lecture kọjá pé question and answer nìkan ìjọ mẹ́jọ yẹn ọ̀jẹ̀ tòbí àwọn elétò ṣe fẹ́nu Ọlọ́run kó bá ní sàlékún àná rẹ̀ lórí wọn àtàwa náà tí à ń fi àsìkò wálẹ̀ láti wá gbọ́ ó bẹ̀rẹ̀ pé òní jẹ́ bí semi-final tí ní option tí o gbọ́ bàbá bàbá ìbá ti fẹ́ àwọn bàbá mi nù tí wọ́n ti fẹ́ náà ni ń gbọ́dọ̀ pé a ti mọ̀ pé wọn ò ní fẹ́ nǹkan àfi tọ́lọ̀ ń bá fẹ́ tó wájú pé tí wọ́n bá ń fẹ́ ìbá ti tọ́lọ̀ ń fẹ́ ni àákàn bàbá ti ra àtijú díẹ̀ láti lè ra sọ ṣùgbọ́n iṣẹ́ tọ́lọ̀ tá a bá wọn lórí rẹ̀ làwọn náà tó ń pè wá sí kọ́lọ̀ balẹ̀kọ́lá kọ́mọ̀jì kí wọ́n ṣubú láíláí gbogbo ẹnìkọ̀ọ̀kan náà kọ́lọ̀ ń kọ́ sálẹ̀ fún àná rẹ̀ lórí wa. lónìí tí mo ti lérò ẹ̀rí pé àwọn àdéhùn tá a ti ṣe lórí àwọn àdúrà kọ̀ọ̀kan tó ti jẹ jáde nínú àwọn ìbánisọ̀rọ̀ ọlọ́bánisọ̀ àfa oníwákà súnà
ọlọ́run bá ní sàfà lẹ́sàn-án lóore o máa ń tọ́ọ̀tì nǹkan láti máa ń gbọ́ ẹ̀ lọ́wọ́ délé yóò tún lọ gbọ́ kìíní yóò àṣẹ àmà tọ́ọ̀tì títí máa ń ṣe láti kó ti wà student o yóò ju fóònù síwájú ọ̀gá tí bá ń kọ́ wọn ń sẹ́ lọ ní mábìlì arọ́bí mi wọ́n ti sọ gbogbo ọjọ́ ọ̀sán tán tó bá ti délé wọn lọ wá develop note tiẹ̀ lọ́tọ̀ olóbi káwọn mọ̀ pé àdúrà báyìí aṣọ ọlọ́run kọ́ bá ní ìsàlẹ̀ fún àlùbáríkà rẹ̀ ọlọ́run kọ́ ọlọ́dọ̀ kan sílẹ̀ so tábàárí kìíní tẹ̀ jáde lónìí báyìí ọlọ́run ló ní sábàbí rẹ̀ torí mi ọ̀rọ̀ ayé àti lè gbọ́. mọ̀ àmọ́ pọ̀ bẹ́ẹ̀ ẹ̀rù pé ọkọ̀ ní ké ó sì kọ́ ní ntí alẹ́ríkà ní ti Yorùbá ní ìlànà títí kéwú. So inshallah lónìí ọ̀rọ̀ àdúrà la fẹ́ sọ torí pé gbogbo nǹkan tá a sọ kalẹ̀ ìtìkálukú náà fi ń di ẹlẹ́bọ pàtàkì jùlọ nílẹ̀ Yorùbá táwa náà ni pé àdúrà gbà sáwọn òní dọ́gbọ́n sí nǹkan mi àwọn ìgbésẹ̀ wo Islam ní ká gbé tá a bá fẹ́ jẹ́ ẹni tádùá rẹ̀ ọgbà tá a bá fẹ́ máa tẹ́wọ́ tọ́lọ̀ tẹ́rí ìgbésẹ̀ yẹn pọ̀ àlùsọ̀tàn bíi ṣùgbọ́n màkàrà sọ bíi mẹ́jọ péré fún wa níbẹ̀ ó jẹ́ pé káwọn àfẹ́sìn tí wọ́n kà kalẹ̀. àkọ́kọ́ nínú Suratul A'raf Quran chapter 7 verse 51-52 kọ́ni báwọn ọlọ́run ọba àlejòọlá ọba wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó ní ud'u rabbakum tadarru'an wa khufya. ud'u rabbakum tadarru'an wa khufyatan innahu la yuhibbul mu'tadin. wa la tufsidu fil ardi ba'da islahiha wad'u khawfan wa tama'an inna rahmatallahi qaribun minal muhsinin. Àyà làwọn àfáà oní ẹ̀fí máa ń ṣe ìpìlẹ̀ ọ̀rọ̀ àdúrà. Quran chapter 7 verse 51-52 55-56 55-56 55-56 ọlọ́run ní bára ọ̀dọ̀ billahi minash shaitanir rajim. ọlọ́run lẹ́yìn mùsùlùmí ẹ̀yin mùsùlùmí ud'u rabbakum ẹ máa pe ọlọ́run ọba yín ọba tó dá yín. tadarru'an lẹ́ni tí ó yẹpẹrẹ ara rẹ̀ pọ̀ náà. ọlọ́run ní ẹ sì máa pè é ní pamọ́ kì í ṣe gbangba ẹ máa pè é khufiyatan ní pamọ́ kì í ṣe gbangba kì í ṣe àṣehàn kẹ à ń lọ pàdé àdúrà ọyọ pàdé àlá kódà nínú ẹ̀kọ́ tá a bá lọ sínú àwọn súrà mi náà Al-Qur'an Karim ọlọ́run ní wala tajhar bil qawl ṣé sọ́ọ̀tù tó akọ ni wabtaghi bayna dhalika sabila. wala tajhar bil qawl. sọ́ọ̀tù lè ṣe títí náà súrátù tó àwọn fẹ́ lò ọlọ́run sọ yìí pé innahu ya'lamu sirra wa akhfa òfin kankan wà wájú rẹ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ ẹni ọ̀hán ni. ọlọ́run sì tún sọ fún àwọn sóra mi pé wọ́n bá wọ́n ti bẹ̀rẹ̀ tán hàn ẹ bá tún fún àwọn ọmọ sọ́dọ̀. ọlọ́run ní níbẹ̀rẹ̀ súrátù tọ́ ní inú Al-Qur'an Karim ọlọ́run wa asirru qawlakum aw ijharu bihi. innahu alimun bi dhati sudur. wa asirru qawlakum Suratul Mulk nìyẹn wà. ọlọ́run ní wa asirru qawlakum bẹ́ẹ̀ bá pariwo kóló yín tẹ́ ẹ pariwo rẹ̀ síta àwọn
ọ̀rùbìyí abẹ́rẹ́ sọ́jẹ́. Innahu alimun bidhati sudur. Ọlọ́run ọba tẹ́ ń bá sọ̀rọ̀ alimun bidhati sudur. Ọba tó nímọ̀ nípa ntí kúkú yẹ nínú ẹ̀mí yẹn ni. Àti òwúkì Ọlọ́run ní ẹ pariwo ọ̀rọ̀ yín síta ni abẹ́ ẹ sọ jẹ́jẹ́ ni innahu alimun bidhati sudur. Ọba àgbàdìmọ́rò lè arọ́bí kọ́lọ́mbà nìkẹ́ wọn. Wọ́n ní túmọ̀ alimun bidhati sudur. Òun náà ni ìgbà tó máa nàbí Ádámù bá ronú tọ́wọ́ mi kalẹ̀ wọ́n sọ wípé wọ́n ní hun rẹ̀ ọ́ tí wọ́n bá tọ́ gan lérè tí ò lè sọ pé ibi tí hun yẹn ọjà sí ni Ọlọ́run lòun mọ̀ tó máa hun. wọ́n ní alimun bidhati sudur ni tí wọ́n gbọ́ ò tí ì lè sọ ọ̀dà wọ́n á ti wà kọ́ pariwo kọ́ sọ jẹ́jẹ́ ntó ò tí ì lè rò jáde gan nú ẹ̀mí èmi Ọlọ́run mọ̀ ẹ dákun sónídìí kí wọ́n sì fi gbogbo ẹnu sọ̀rọ̀ pé àyè pariwo mọ́ lọ. Ìyá wa Aisha radiyallahu anha nígbà tí obìnrin kan tá à ń pè ní Haula tọkọ rẹ̀ tó fi ẹ̀yìn rẹ̀ tó fi wé ti ìyá rẹ̀ ọkọ ń sọ fún yàwó pé látòní lọ ẹ̀yìn rẹ̀ ti dẹ̀yìn ìyá mi ìtumọ̀ rẹ̀ ni pé ìrìn bọ́ ọ̀sùn ma èsè ìyàwó mi má. Obìnrin yẹn wá ké gbàjarì wà bá nàbí sallallahu alaihi wasallam. Ìwà nàbí ọkùnrin yìí ni mo bí gbogbo ọmọ náà mi fún òun lọ sọ mí dì báyìí kẹgẹrẹ tí mo wà yìí ibi tó lómi lérè ó wá dì sí i lọ́wọ́ á rí i pé mo ẹ̀sẹ̀ jọ̀yà àwọn níbo ni máa lọ lọ́rọ̀ àga tó lò ní pé nàfàrìtù làwù àti ní gbogbo ọmọ náà mi mo ti bí fún ta tẹ́sí ní ọ̀wà apamí ti pè é nítorí tóbìnrin wa ń sọ̀rọ̀ ìyàwó ẹ̀ṣà ló ń wà lẹ́gbẹ̀ẹ́ ànàbí báyìí obìnrin yẹn wá ń bá nàbí sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tí ọ̀fẹ́ kẹ́nìkan kan gbọ́ ìyàwó ẹ̀ṣà ní apá kan ọ̀rọ̀ rẹ̀ ń ta sí létí torí pé òun ò jìnnà síbi tí wọ́n wà ṣùgbọ́n òun ò lè rí ọ̀rọ̀ yẹn sopọ̀ lódìdí ibi títí ń bá nàbí sọ̀rọ̀ lọ́wọ́ pé ànàbí àwọn òwò àrí sọ́pọ̀ mi sì fún mi kí ni kí n ṣe báyìí ibi ànàbí ti dórí kodò báyìí Ọlọ́run sì ń sọ àyà kalẹ̀ lójú ẹsẹ̀ Ọlọ́run fi sọ Suratul Mujadala kalẹ̀ lẹ̀ nítorí wọn á fi bẹ̀rẹ̀ Suratul Mujadala ni pé qad sami'a Allahu qawla allati tujadiluka fi zawjiha. wọ́n bí lédè lágbáwá tó bá wọlé ti fi ìní máa dí ní máa ń ṣiṣẹ́ àwòkídì ní ọkàn pàmò ní. Ọlọ́run ní èmi Ọlọ́run mọ̀ ń kó ariwo Haula tí ń pa látòkè sánmà lọ. Wọ́n á ké gbàjarì báwo Ànábì sallallahu alaihi wasallam nípa ọkọ rẹ̀. Ìyàwó Aisha wa ní nígbà táwọn bí ń kà jáde pé Ọlọ́run sọ báyìí Ọlọ́run sọ báyìí Ọlọ́run sọ báyìí ìyàwó Aisha wa ní subhanalladhi mímọ́ Ọlọ́run ọba tó jẹ́ wípé wasi'a sam'uhu kulla shay ọba tó jẹ́ pé ìgbọ́rọ̀ rẹ̀ gbogbo nǹkan pátá ló kárí. Èmi tí wọ́n ń bẹ láyé gan ọ̀rọ̀ obìnrin ìsápamọ́ fún mi ọba tó wá wà lókè sánmà ọláriwo rẹ̀ hàn létí ó sì wà lẹ́gbẹ̀ẹ́ ànàbí èmi ọ̀gbọ́. Sallallahu alaihi wasallam. Ó ní pé kì í ṣe ká pariwo ẹ pariwo lọ kọ́nà ó gbọ́ sínú kọ́nà bá ń ṣe nǹkan lẹ̀. Gbogbo sàrùjí lásán kàkà máa jẹ ti ilẹ̀ Yorùbá ni. Ọba tá à ń bá sọ̀rọ̀ ọ̀la ìkì ìpamẹ́ lọ́wọ́ pé ó tún rọ̀ bẹ̀kùn. Ẹgbẹ́ lọ́wọ́ bá yín tàdọ́rọ̀ àn lẹ́ni tí ó yẹpẹrẹ ara ẹ̀ tí ó máa rawọ́ sí i. Àkùnfúyàtà. Tí ó jẹ́ pamọ́ kọ̀kọ̀ sínú sọ́ọ̀tàn àti mo ní ọba àwọn olóòkè kí ló ti rí. Lahu ma fi samawati wa ma fil ardi wa ma baynahuma wa ma tahta thara wa in tajhar bil qawl. Ọlọ́run ní wà ń tajhar bil qawl. Tí a bá jẹ pé ẹ bá ń pariwo Ọlọ́run tẹ̀ ń lọ ogun rẹ̀ bí àṣà àwọn aráàlú kan ó ní ẹ̀ ń lọ ogun Ọlọ́run ẹ bá ń pariwo Ọlọ́run tó jẹ́ pé ẹsẹ̀ pariwo pé Allah 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 tẹ̀ ń pariwo rẹ̀ Ọlọ́run fàyín àwọn ìyá aláwọ̀ sí sọ̀ wọ́n yà á
tẹ́ ń pariwo mi wọ́n mọ kọ̀kọ̀ mo tún máa ń tọ́ pamọ́ ju kọ̀kọ̀ lọ ìní ìdí ariwo. níbo lẹ́yìn tí wọ́n rí ti ẹ sọ pé ẹ̀ ń ṣàdúrà ẹ jẹ́ ẹ pariwo rẹ̀ ọba ìntí á fún wa kì í ṣàdúrà. ara àwọn àkíyèsí tá a fẹ́ pè ó dùn wá pé a pẹ́ díẹ̀ ọdún nípa ló mú mi jáde o àwọn ní mú mi jáde ní ẹjọ́ àpapọ̀ àjọ jáde lọ ni o mo sọ fún àwọn tó mú mi jáde. ọ̀nà mi ta ti bọ̀ ọ̀nà Ìjẹ̀bú ni ní ládòde mọ́tò ọlọ́run ní ká páàkì ọkọ̀ bí kan ká sì wà gbọ́kadà wá sí ẹnu bọ́dà. àwọn àdúrà jẹ́ máa ń fa àwọn ìtara wa wọ́n lè fẹ́ lómi ládùúgbò pé kọ́ fa yá Allah 1000 yá Latif 1000 yá Latif 1000 ìsàdúrà yá Allah 1000 ìsàdúrà wọ́n ti wẹ́rì káàkiri o ò lè rádùá súnà kankan àwọn àdúrà lakọ́ bíi tá à ń mú jáde o ò lè rí ìtọ́jọ́ mọ́ta nínú ọ̀la àká ìgan má ti lọ jìnnà ẹjẹ́ àjọgbéra wọn padà kí ni tọ́ba fẹ́ mọ̀ tún máa mọ́lọ́dé súnà mọ́kànlá rẹ̀ wọ́n á sọ fún bẹ́ẹ̀ pé àwọn orúkọ tí wọ́n máa ń sọ káwọn àfáà tí wọ́n wá sọ ọkọ bóyá nítorí owó tí wọ́n wá àfà èyí kí wọ́n lè bá yín chíǹdì ọkọ̀ mi ọkọ̀ mi ń bẹ tó jẹ́ pé lẹ́yìn tí wọ́n bá gbọ́ túmọ̀ ẹ̀rẹ́ rí pé sọ yẹ kí n sọ ọmọ bá símbì ìkòkò ọ̀ya kọ́ wa da kí ni fọ́nṣàn kòkò yìí máa kọ́ kẹran jẹ tàbí kọ́ máa yà yẹn ìyá lè wá mọ̀mọ́ lajúlẹ̀ kọ́sọ̀ máa ń símbì ẹ̀yin tí a bá ń jẹ́ bẹ̀ má bínú o ẹ̀yin tí màmá rẹ̀ bá ń jẹ́ bẹ̀ kọ́ má bínú ṣùárà tí a máa túmọ̀ rẹ̀ sound studio gbogbo eléré àwọn akọrin ok ṣé máa wà lajúlẹ̀ fún ni pé o fẹ́ sọ wọn ló kọ o kí ni tí mo kọ ọmọ rẹ o sound studio gbogbo eléré. sẹ́mà but àwọn àfa bàbá olówó kan nínú olùta wà ó ti kú bàbá rẹ̀ níjọ́ tó wá kú ẹni yẹn wà ń kó agbára kan ìfẹ́ júwe pọ̀ káwọn èèyàn bá gẹ̀ẹ́tì ẹni yẹn wà ń kó agbára ní bàbá rẹ̀ fi kú àwọn àfa wa lọ bẹ̀ àwọn bàbá wa náà lọ gbọ́ àwọn bàbá wa ọ̀rọ̀ tí wọ́n sọ ti pẹ́ o wọ́n wá sin òkú tán ibi àwọn àfa àti àwọn àfa àtàwọn ẹ̀rọ wa àwọn àfa àtàwọn abọ́ súná yìí ni wọ́n á sọ fún àfa pé àrí ọ̀kọ́jú sí kíbílà kẹ́sẹ̀ ká sọ pé ibẹ̀ ni wọ́n wá sin sàárè ẹ̀gbẹ́ kíbílà wà ní wọ́n wá pẹ̀sì òkú sọ́nà bíbá yìí àwọn ìjọba sọ pé òpénu sọ kò ti dábàá náà tí òye yín pọ̀ tó bá ti dàlí kàmá tó bá ti kálukú ó dìde òun ò ní dìde ọ̀sẹ̀ máa lọ́ káàkiri ó dìde lọ́ọ́ kọjú kíbílà ni. wọ́n bá ọmọ náà kú torí bàbá rẹ̀ bọ́nú kíní wọn wà tẹ́lẹ̀ yìí ẹ̀rọ yẹn pẹ̀lú ká máa àwọn yẹn ti wà àwọn mọ́mú ti wà lábẹ́ tẹ́ǹtì ẹ̀ ń sọ pé ìsàlẹ̀ ọkọ̀ ojú kíbla sáàmà tó bẹ́ẹ̀ni báyà sì pariwo olè bẹ̀rẹ̀ òde sáàmà tó sáré bẹ̀rẹ̀ ṣe táwọn afọ àwọn àtànù tọ kí lára dé bẹ́ẹ̀ náà. ọlọ́wọ́ àdúrà náà là ń sọ. ayá aláwọ̀ 1000 wọ́n béèrè pé kí ni túmọ̀ yá Allah ìwọ Ọlọ́run mo pè ọ́ ìwọ Ọlọ́run ọ̀sàdọ́gba Ọlọ́run o 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 ṣé ọmọ tiẹ̀ náà lè fẹ́ gbóhùn jẹ lọ́wọ́ rẹ̀ láàárọ̀ kọ́ wọn ní dádì ṣé ìwé ní sọ fún pẹ́sẹ̀ kò mọ̀ èwo dádì rẹ̀ tó ń ṣe wọ́n ní nígbà bá débi kan wọ́n ní ó ti wà lára pé ọkàn ṣe fíìmù lásán ní dírámà ni o tí ì bọ́ ọlọ́ọ̀bá o ò lè nínú àdúrà súnmọ́ láyé má wùlẹ̀ wẹ́rì kí a máa pé káwọn pé dádì kí àwọn ọmọ kọ́kọ́ rẹ̀ dàlẹ́ mọ̀dára ṣé pé nínú ìrìn mọ̀lọ́kọ́ wọlé lórí ilé wọn àti nǹkan ti ṣe ọdún tó báyìí dàlẹ́ yíkó dání ẹfún mi lówó oúnjẹ àárọ̀ tí àkókò ọ̀sẹ̀ sọ̀rọ̀ nù complete sentence inú àṣẹ pass message ni yá Allah ìwọ ọlọ́mọ ọba sílẹ̀ fún mi iná ọ̀sọ́ inú àdúrà ìdá ẹ̀kọ́ pariwo rẹ̀ pé tó wá dìbì kan wọn á lẹ́nu ìgbé yẹn kì í ṣàdúrà ló ń ṣe lẹ́nu ní gbọ́ wọn á gbé ọba kọ́ ló ń pè mọ́ ọ́n ọlọ́run ní wa ń tẹ́jú àrùbílẹ̀ kọ́ọ̀lì. wà ń tẹ́jú àrùbílẹ̀ kọ́ọ̀lì fàyínnáwó ya'lamu sirra wa akhfa. tó wọn bá ti ọlọ́run bẹ́ẹ̀ bá pariwo sókè ní ọlọ́ wọn gbọ́ ìtọ́wà
nípamọ́ wọ́n àṣàfà tó tó pamọ́ ju kọ̀rọ̀ lọ tẹ́yìn ò lè mà ariwo yín nǹkan mi létí sáré kó wa ní kẹsì pàdé sọ jẹ́jẹ́ ọgbọ́ ẹ̀kọ́ ọlọ́sọ fún àbí kúndùrú rọ́gbàkùn tàdárò àwọn wàkòfìyàtà àti ní kọ̀kọ̀. Innahu la yuhibbul mu'tadin. Ọlọ́run ò nífẹ̀ẹ́ gbogbo ẹni tí bá máa ń kọjá àlà. Àwọn àfáà ní ìrètìdáhùn bẹ́ẹ̀ bí àdúrà ìkọjá àlà wà bẹ́ẹ̀. Ó ṣe pé bí ìparí ọ̀rọ̀ àdúrà Ọlọ́run wá ní ìnífẹ̀ẹ́ ẹni tí bá máa ń kọjá àlà. Àṣetọ́ ọ̀bá ń rin àwọn ìlànà tá a fẹ́ sọ yìí. Ìkọjá àlà ni kódà tádùá rẹ bá ń gbà tó ń tọ̀ ọ̀nà yẹn gbà pé ìsìtìdọ̀rọ̀jù ní orí ẹ̀dẹ́ ni. Orí ibú èèyàn lè bá a tó ga sí ni. Tó bá wá rìn ìlànà tá a rìn mọ́lá nìyẹn kọ́ àdúrà rẹ ọ̀gbà wọ́lọ́ọ̀hì kò sí àdúrà téèyàn lè ṣe pẹ̀lú ìlànà tá a fẹ́ sọ yìí tí ó wà bọ́wájú ọlọ́run pé àdúrà mi ọ̀gbà tó bá sọ gan ara pé ọ̀tẹ̀lélànà yẹn ni lódòdó lọ àwa antum muqinuna bil ijaba ẹ máa bẹ náà kẹsì gbà kádùrà yín ti gbà ọwọ́ á lè gbà á bí tí wò ó ro kàn ọ̀tọ̀ ní tọ́ ń tọrọ ṣùgbọ́n tọ́ ní tọ́lọ́ ń ṣe fún ọ àwọn àfáà ní mẹ́ta làdúrà kí ì máa kọjá pé wọ́n ń tọrọ rí àbó ń ti aburú dànù ṣùgbọ́n ọlọ́run lè bọ́ ọ ṣe bó ṣe ń ṣe orí tọ̀ wá kó ṣe fún ọ ìkànnì àbíkọ́bọ̀ taburú yẹn dànù ọ̀dà nàmbà wà lọ́wọ́ ó bá sì wù ó lè wò pé orí yẹn ìní tí ì fún ọ torí pé tí n bá fún ọ aburú ní ọ̀jẹ̀ fún ọ ìwà fi ń bọ ọ̀rọ̀ aburú dànù ṣùgbọ́n wọ́n sì wò ká oore ni mò ń fẹ́ ọlọ́sìn ni pé kò yí ọ. wàásà àǹtòhìbù ṣe àwọn òwò khairun lakum wa huwa sharrun lakum ọlọ́run lọ́pọ̀ nù tẹ́lẹ̀ ó nífẹ̀ẹ́ orí ibú ní sì bẹ́ẹ̀ fún yín ó sì pọnú tẹ́ kórìíra tẹ́lẹ̀ mí ìlẹ́sẹ̀bá ibẹ̀ gan lórí sí wa wallahu ya'lamu wa antum la ta'lamuna ọlọ́run lè mi ni mo mọ ẹ̀yìn ọmọ nǹkankan ẹ̀ sì tó gbọ́dọ̀ lọ́wọ́ àkọsẹ̀jáyé kankan kò sí nǹkankan tẹ́ léwu. sẹ́yìn pé àdúrà ti kọ́ ìdúrà. ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé ó lè ṣeéṣe kó jẹ pé ọlọ́run fi nǹkan yẹn pamọ́ fún ọ̀dàlìkíámà kódà tó máa nà bí ádámù mi bá rí àdúrà tọ́lọ́ ń bá fi pamọ́ dàlìkíámà yóò fẹ́ lè máa pé mọ́ lọ́n pé wáì tó fi gbà kankan nù àdúrà tí mo ṣe láyé nínú orí. ok tí a tó wá ti mọ̀ pé ìkànnù mẹ́ta ní ọ̀jẹ̀ ṣé irú ẹni bẹ́ẹ̀ ni ọ̀wà sọ fún ṣàdúrà àdúrà ọgbà tó rẹ̀ ló fi lọ ṣẹbọ. ṣebí ọmọ mọ̀ pé ìmọ̀ tó ń fi ń gbà tó ń fi ń ṣe ìmọ̀ tó ń fi ní ládàá sí iwájú ọlọ́run mùsùlùmí èkó ń sún pàdúrà kó sì gbọ́dọ̀ tẹ́lẹ̀ ẹ̀ jáde pé ẹ wo ó ti tó wa bàbá wa gbani máa lò lè arọ́bí kọ́lọ̀mbà ní kẹwọn ní ọdún tí Saudi gba máa dùn ipe a máa ọ̀rí sí ètò máa dùn sílábọ̀sì táwọn ọmọ wọn lò àtọ̀dọ̀ wa ní ọjọ́ 2001 àbí 2001 òní kẹyẹsẹ̀ 2001 òní ọ̀sẹ̀lẹ̀ bàbá wa sọ náà àfa wa pé ọjọ́ tí Saudi fún ẹ ní àpòfà lórí máa dùn yẹn in ló pé 25 years káwọn ti ń bẹ lọ́n bọ̀ tí ó sì sojúmọ́ kan káwọn ọmọ bẹ lọ́n káwọn ọmọ sì sàárà rẹ̀. ọdún tí Saudi tó wá stamp ẹ̀ ló pé 25 years ọ̀wọ́ àsùnwó á ní kò sojúmọ́ kan káwọn ọmọ sì ládùúgbà káwọn sì sàárà rẹ̀ ṣe àgùtọ́ ayé tó mi àti ẹni táwa ti bẹ̀ fún ọdún márùn-ún pé ọ̀dà àpọ̀ lọ́wọ́ lè yọ ọgbọ̀. ìlú wa gbà ọwọ́ á gbà débi pé kò sí irú rẹ̀ Nàìjíríà àkọ́kọ́ olú rẹ̀ Nàìjíríà ni máa dùn kọ̀rẹ́ tí ìsinmi lẹ́yìn rẹ̀ àdúrà tí a ń ṣe ṣe bí ọlọ́run wẹ́n tí ń ṣe ni pé eré ọmọ fi álẹ̀ ó tún bẹ̀rẹ̀ àdá lóhùn kó tún fi álẹ̀ ọwọ́ àgbà débi pé ibi tí bàbá gun òlé lérò kó lè gbàdé ọgbà jù bẹ́ẹ̀ lọ àdúrà àkọ́kọ́ máa ń rábójó lẹ́gbà míì tọ́wọ́ wá gbà tán agbára aládùn àgẹ̀ ìka mọ́ ọlọ́run sọ̀bẹ̀ àwọn àfa wa ní inú májẹ̀mú tí àbọ̀ náà sọ láyàtọ̀ tẹ̀lé pé wà látó sí ìlú fìlà ápè ọlọ́run ní ẹ má balẹ̀ jẹ́ ọ̀rọ̀ àdúrà náà lọ fẹ́ sọ ẹ má balẹ̀ jẹ́ ẹ má dalẹ̀ rú so wádìí rúhù khawfan wa tama'an ẹ wá máa bèmí ọlọ́run khawfan lẹ́yìn tí ó máa bẹ̀rù wa tama'an tẹ́ẹ̀tù máa rán kan ìkẹ́ ọlọ́run èyí ẹgbẹ́nu tó bá rẹ̀ ti ń sọ fún ọ pé ní tí mo fọ ẹ̀ ọlọ́run kò tó ẹ̀kọ́ mọ́ síbẹ̀ wà láìkì sẹ́ni ọlọ́run àwọn bàbá àtàná àwọn ṣókà Kamaluddin al-Adabi rahimahullah tí ọba yẹn bá ń sọ̀rọ̀ ọlọ́run ò dákun jọ̀ọ́ jàre àwọn ẹni ọlọ́run wọ́n máa ń rawọ́ sọ́nà ni wọ́n yẹ pàṣẹ fún kódà kó wọ́n mọ̀ pé
Ọlọ́run fún àwọn ní ìsìjàbà wọn ò ní sọ sápáná. Àìmọye tó lọ fún ní karamáàtì a máa sọ tààfà àti ọ àgbàdìmárùn ẹ̀rọ bíi tí ẹ ń bá ilé bá yàn ọ̀rọ̀ yàn débi yìí káàbà sọ pé Ọlọ́run fẹ́ yóò ṣe rí nù. Wọ́n ti sọ bọ́ọ̀lù fẹ́ wọn ò wá sọ bọ́ọ̀lù fẹ́ kàn rí kọ́ mọ́ rí bẹ́ẹ̀. Wọn ò sọ bọ́ọ̀lù fẹ́ kàn rí kọ́ mọ́ rí bẹ́ẹ̀. Gbogbo àwọn bọ́ọ̀lù fẹ́ wọn téèyàn bá kó jọ odidi pírójẹ́tì kan nù téèyàn bá yẹ kó bọ́ọ̀lù fẹ́ èmi gẹ́gẹ́ tí mo jókòó yìí mo mọ bọ́ọ̀lù fẹ́ wọn tó 6. Èyí tí ń ti ẹ̀ràn kan ó nìkan tí èmi àti àáfàá wa tí ó bà ní amínú balò wọ́n bímọ àwa jọ lọ dágbére fún bàbá torí pé ọmọ tá àáfàá ìyá wa tá àáfàá wa yẹn fẹ́ ó jẹ́ ọmọ ẹ̀gbọ́n bàbá wa ní mahad tẹ̀bà náà ló sì kù fẹ́ ni ẹ ní bàbá àwa jọ lọ dágbére ni pé ànàkùn là bímọ à ń retí kankan orúkọ ọmọ tá a sọ ọmọ ni ó wọ́n ti sọ orúkọ fún bàbá pé bọ̀tà àwọn ò tí ì sọ bẹ́ẹ̀ nìkankan yìí náà làwọn sọ fún o pé jọ ọ̀sùn náà ma ẹ̀yin náà lẹ́kọ̀ọ́ bàbá ní kò sí wàhálà àwọn arètí wọn jọ ọ̀sùn náà ma ọ̀yẹ̀ wọn ó dé fún òòrùn sẹ́wà ìsásùn ọba ní kí n lọ bá àbábá bàbá ní yànnà kóòtù ọ̀dọ́ wọn ò sí jìnnà ìsásùn wa ń gbélé ilé kan àbá ń gbé yànnà kóòtù kí n sọ fún wa pé à ń retí oníṣẹ́ wọn ó ti tó ọ̀rọ̀ tí mò ń sọ bí i 2002 àbí 2003 sa àgbà ti dé sí bàbá àbá nìkan ní wọn adájọ́ kò nù pálọ̀ wọn wọlé àánúkúndà òṣìṣẹ́ gbàyàmù láwọn retí oníṣẹ́ yìí wọ́n ní tóbi mọ́ ni. Àjọ wá bì níbi ìjẹfà wá kágbèrè fún wọn ní olórí ikú sẹ́tánì o inú ogbó ni sẹ́tánì o kò sí kò ní dáa fún òkú ìgbẹ́ni o. Àfáì ní tí sẹ́tánì ń dálẹ̀ sí mi bá ní ìsinmi pé tẹ́ ẹ bá bá mi sọ̀rọ̀ kẹ́ báyìí kì í gàgbé lẹ́yìn kéwù nìkan ní ìgbàgbé. Láìpẹ́ ti sọ wọn ní lẹ́yìn kéwù nìkan ní ìgbàgbé. Ebi ọwọ́ amúra kankan náà ni yóò kún bẹ́ẹ̀ bọ́ọ̀lù ọ̀nfẹ́ ẹni tí ó lò ó dé ní ìsìn. Bẹ́ẹ̀ sọ́dọ̀ wọn ni bọ́ọ̀lù ọ̀nfẹ́ ẹni tí ó lò ó dé ní ìsìn. Kò tó ṣẹ́jú márùn-ún bàbá wa ń bolo ajíkàdé ni. Àǹkùnà wọ́n kọjá lọ mú ní sálámà sí yìí wọ́n ní àwọn sálámà náà sẹ́yìn wọ́n lọ́wọ́ á lọ. Àwọn náà wọ́n sì lọ rán lòde. Lọ́dún táwà jáde ní 2003 wọ́n á rí ẹni wọ́n á ní ìwọ ọ̀fẹ́ lọ Saudi ni ẹ̀tẹ̀lẹ́ ìwé wákàtí kí wọ́n ní wọ́n kọ̀ ìwé ẹ̀rí mi fọ́ wọ́n lọ fẹ́ wọn mọ̀ ọlọ́dún yìí. Ọdún yẹn Saudi gẹ́gẹ́ wá wálé wọ́n wá ṣe interview fún àwọn tá a jáde lọ́dún tí wọ́n ṣe interview ní ibi tí ẹni tí àbásọ kọ́ bọ́lọ́ ń fẹ́ wọ́n sẹ́ndì ìwé bẹ́ẹ̀ Saudi kẹ̀kẹ́ wá ráwọn èèyàn wá láti yunifásitì yẹn wọ́n wá ṣe interview gbogbo àwọn èèyàn tí wọ́n gbọ́ pé rán ìyàwó kálukú ọ̀sẹ́ndì yìí wọ́n ní àwọn tí wọ́n wà mú wọ́n sì lẹ́tì àwa 1 to 10 níṣẹ́ ti wá pé àwọn ni kó ṣe interview fún àwọn tó dẹ́rì lọ́dún yìí ọ̀yẹ́ bá wa kówó ẹ̀rí wọn àwọn fẹ́ẹ́ ṣe interview fún wọn sì ṣe interview fún wa. ọdún wọn ni àwọn sọ ìwọ ọ̀fẹ́ lọ́wọ́ Saudi ni wọ́n ti jáde ti kọ́ àwọn òrìṣà òdì kẹtọ rẹ̀ wá ní ẹ̀rọ wa kọ̀wé ẹ̀rí mi ìfúwé ẹ̀rí yóò ti gbọ́ ọdún ọ̀fẹ́ wọn mọ̀ ọlọ́dún yìí ẹnì kẹ́kọ̀ọ́ wa sẹ́ndì yẹn kan lọ bàbá wọn wá sẹ́ndì lọ àwa tí ẹ ṣe ń tàbí fún wọn mọ́ a bàbá nìkan yẹn mú lọ́dún bọ́ọ̀lù ọ̀fẹ́ wọn. sẹ́wọ̀n wọ́n mọ ìhà tí a kọ sọ́nà ohun tí wọ́n lọ ṣe fún andúkà wọn ò tẹ ID card wọn ò tún wá ní sọ pé kò gbọdọ̀ má ṣe bọ́ọ̀lù ọ̀fẹ́ tí a kọ́ lọ sọ pé wà látẹ̀kùn lánàá lè ṣe é ẹ máa ń sọ́nà kí tó bá wù mí ni ṣùgbọ́n bọ́ọ̀lù ọ̀fẹ́ àwọn ní ẹ ti màdúrà mi tí wọ́n tó ṣe lé lórí lábẹ́nú ọlọ́ọ̀dàkùn o fífẹ́ rẹ náà mo tó ń sọ bọ́ọ̀lù ọ̀fẹ́ yóò rí báyìí bọ́ọ̀lù ọ̀nba fẹ́ sẹ́yìn tí ọ̀bà rí bẹ́ẹ̀ mẹ́ni òní sọ wọ́n ò ní sí mo sọ pé bọ́ọ̀lù ọ̀fẹ́ ni ṣùgbọ́n bọ́ọ̀lù ọ̀fẹ́ wọn kò sí bọ́ọ̀lù ọ̀fẹ́ kankan tí ò rí bẹ́ẹ̀ mo wá lè máa kà lọ báwọn. tó níta bá débẹ̀ ni pé kánú pé wọ́n mọ́tò wà jẹ́ wọ́n náà sì lè tíra rẹ̀ àná bí inú hù náà ọkọ̀ mọ́tò àbísára bí inú hù kọ́ mọ́tò ni
Májẹ̀mú táwọn àfáà tí wọ́n gbé kalẹ̀ àkọ́kọ́ ni pé ìlànà àdúrà kan fẹ́ sọ yìí an yakuna da'iman wahidan lillah ẹni tó fẹ́ bẹ̀ lọ́n rí wípé ó mú Ọlọ́run lọ́kan ṣoṣo èsẹ̀ tí ń sóògùn fi rububiyyatihi wa uluhiyyatihi wa asma'ihi wa sifatihi mọ́ Ọlọ́run lọ́kan wípé ó nìkan ni má ní nǹkan ní ìtọ́ fẹ́ pè má dùn ààrẹ nǹkan fẹ́ ká dùn ààrẹ ọgbà tó o bá ní nǹkan ní ìtọ́ pè má ọdẹ lẹ́bọ̀nù kódà ká dùn àyẹn bá ń gbà èṣù ṣe lọ́sọ̀ fún ọ torí ìpèpè tèṣù orí ọ̀dọ̀ èṣù ń bẹ orí ọ̀dọ̀ Ọlọ́run bẹ ọ̀lẹ́ orí ọ̀dọ̀ èṣù ń bẹ orí ọ̀dọ̀ Ọlọ́run sì wà ṣùgbọ́n tó o bá fẹ́ jẹ́ ká dùn ààrẹ ọgbà tó jẹ́ pé Ọlọ́run bá sọ orin tó ń bẹ lọ́run fún láyé òun tó fún ọ kò dìrádà tọ̀run lọ́pọ̀ ojókòó ọ̀sàdúrà torí pé àdùáwù huwa al-ibada ànábì lọ sọ bẹ́ẹ̀ ó dánú ìwáyà àdìsí ní ànábì ní àdùáwù mukhul ibada ṣé aládùúrà tẹ̀ ń wo ohun gangan ní bọ́ọ̀gọ́ ọ̀jọ́sìn àdúrà gangan ó ní ọpọlọ ọ̀jọ́sìn ohun gangan ní ìjọsìn ẹni tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò bá ní téèyàn bá da ṣúgà nù lé èrò ọ̀tọ̀ wa tó o bá ní nǹkan mi lẹ́yìn Ọlọ́run tó tún pọ̀ lọ́n ọ̀sàdúrà ọ tádùá rẹ bá ń gbà orí ibu ni muwahidan ọgbọ́dọ̀ mọlọ ńlá so ẹlẹ́ẹ̀kejì ó jẹ́ pé àdúrà tó o fẹ́ ṣe mọṣirò àn àdúrà tó ń ṣe yẹ ó jẹ́ nǹkan tí sẹ̀rí àpá mi ti wá àwọn àdúrà tá a lè ṣe tí sẹ̀rí àpá mi ti number 1 ẹ̀ẹ̀kejì yóò jẹ́ fi amúrí mọṣirò nǹkan tó ń ṣàdúrà lé lórí nǹkan tí Islam léyìn lè ṣàdúrà lé lórí ni. èèyàn ń lọ Kaaba ó ní ẹja lọ múra wọn ládùúgbò àmọ́ ń gbà bẹ́ẹ̀ ọ wá dé ó ní wọ́n lọ ọ̀rọ̀ àbúmọ̀mọ́ wa ìyáálé òun jọ ya wèrè kóhun ní bá a bọ̀ kó o lè sì ní àdúrà rẹ̀ àgbà ọ̀gá tó ń tẹ̀lé ibi iṣẹ́ ọlọ́gbọ̀n padà nù ládùúrà rẹ̀ nù àdúrà rẹ̀ bí ẹ̀ máa ń ṣe nù Ọlọ́run mọ̀jẹ̀lágbájọ́ rojú mọ̀jẹ̀ ọ̀ráyè gbogbo àwọn àdúrà gbogbo ọba àwọn àdúrà náà wọ́n fọ́ aládùúrà gbogbo ní kálí tí ẹni ọmọ àfà kò sí ọkọ Ọlọ́run bẹ̀ àdúrà tí ẹni ó ṣe ọkọ̀ wa ń pa àwọn àjẹm lásán yá já ń kọ́sítọ̀ já áìlú àbílà ká ń dàrá rí ìlú kúkà àwọn òkú sí ní China ní sọ ní kú oríṣiríṣi náà kàlí táwọn yóò sọ ahamu sakaku aláwù yasu kú ha ṣé wọ́n yóò tó ránjú tó sọ pé hu Ọlọ́run náà nù ọ̀dà tó bá àmàlẹ́ká bá mọ́ ẹlẹ́ẹ̀kejì abẹ́lẹ́ẹ̀kẹta mọ̀tẹ́kìdàndá rukunay al-amal ẹni tí yóò ṣàdúrà ọgbọ́dọ̀ dàdí ọ̀kan orígun méjì tí sẹ́fì máa ń dàtẹ̀wọ́gbà níwájú Ọlọ́run kí lórígun náà orígun àkọ́kọ́ òní kíni o òní al-ikhlas sincerity kọjá pé èèyàn wá sincere pẹ̀lú tí torí ìtọ́lọ́run lọ́fẹ́ fi ṣàdúrà torí ìtọ́lọ́run ìkíláàsì nù wàlìmùtá àbáà súnmọ́ ànábì ó sì tẹ̀lé bá ànábì ṣe lákàlẹ̀ fún ọ ló ti ṣe. ẹlẹ́ẹ̀kẹrin ẹni tí ń ṣàdúrà ọgbọ́dọ̀ dàbí ọ̀kan yìí pé anna Allaha huwa al-qadiru wahdahu ala ijabati du'aihi ọgbọ́dọ̀ mọ̀kọ́lọ́ nìkan lọ́ba tó lè bá dùn à Ọlọ́run nìkan lọ́ba tó lágbára àti fóun ní tó wà ọ̀sẹ̀dá kan tó lè fóun Ọlọ́run lọ. tó o bá ti ń wò pé àwọn ní àwọn kan wọ́n àtọ̀ wọ́n ní àwọn kan ní wà nídìí àdúrà àwọn kan ní ń kó tó o bá ṣàdúrà wọ́n náà sì ń gbọ́ àwọn pé àbí ń kó ìyẹn rẹ̀ lómi fi ń ṣàdúrà bí wọ́n ṣàdúrà yóò tún wá máa ju àdírẹ́sì rẹ̀ fọ́ lọ́n pé àbí ẹ ti kó lọ bùnmí ni ilé ọ̀dọ̀ mi ní S6/668 Owódé Academy Ìbàdàn Ọlọ́run ní ìdíkọ̀ ọ̀sẹ̀ máa ju àdírẹ́sì fún ọ̀sán àwọn kan ti ń kádà pé ọkàn sádà dànù àwọn kan ní kó wọ́n yàn wọ́n yàn fẹ́ gbé ọ sí di ẹ̀sìn tí wọ́n ń ṣe sí di ìwà nǹkan jẹ ìyẹn ló jẹ́ káwọn náà fi lè wọ ọkọ̀ àsìkò tí a tún máa ń fẹ́ ṣe náà fi lè wọ tẹ̀ ń bọ̀ àbẹ́ eléyìn ànábì kan lọ sọ fún ọ. Etí ń bẹ lára àwọn Christian ó ti pàgọ́ sára mùsùlùmí wàláhì ìṣòro ni èsì ìtànù ìgbésí ayé Christian ọ̀wọ́ àtàlẹ́ ìgbésí ayé àwọn oníṣẹ́wúṣẹ́wú náà on the 31st December mọ̀júmọ́ wá tí àwọn Christian wọn lọ máa ń sọ ogun church àdúgbò yìí máa gbọ́ tí a máa ń sọ lọ́wọ́ sọ pé bàbá ogun tí ó dúró ti arákùnrin rẹ̀ ọmọ rẹ̀ tọ́tọ̀ wáì ó
ogun tó tó tì àtàrábìnrin tájọ wà nínú ìjọsìn lálẹ́ yìí olúwa ogun tó takú tì lọ́rùn ní gbogbo 2023 olúwa ọmọ kálásẹ̀ ni jáde fáyà nígbà ọba fáyà tán níta ti pọ́sì yọ̀ wọ́n pé àdúgbò kò ti gbọ́ ó dì náà ni o àdúgbò kò ti gbà tí ó di ọ̀dì wá tí ẹ bá tún ṣèṣì bàbá ogun tó takú tó lóun ò ní gbà tó tún wọ 2024 ilé ológun wa bẹ́ẹ̀ kó tí wọ́n ní àdúgbò kò ti gbọ́ lánàá. Ó gbé ètò ìgbésí ayé Christian. Wọ́n náà lọ sọ lánàá pé àdúgbò kò ti gbọ́ àdúgbò kò ti gbà ọ̀yẹ́ kó tiẹ̀ tí ìjẹ́kú gbọ́n wà sáré bẹ̀rẹ̀ ní first week January. First day January ló kó ti ṣe azábẹ̀rẹ̀ pé olúwa àwọn ogun kan ní màlúù làwọn fẹ́ dà wọ́n láwọn ò ní gbọ́ wọ́n dẹ̀ tó dúró tarákùnrin títí wọ́n tún dúró tarábìnrin tó fi di 2024 olúwa mo tún pàṣẹ fún ọ ogun tó la gidi ogun tó la ẹ̀rọ kìsẹ̀ ẹni wà pàlẹ́ àkọsẹ́ tó fẹ́ gbọ́ tẹ̀ ti lọ chọ́ọ̀chì kò sẹ́ lọ́gọ̀ torí pé wọ́n kẹ́ bẹ́ẹ̀ jẹ́ ni èèyàn gbọ́dọ̀ bàbá number next wọ́n tó ọ̀fẹ́ ṣàdúrà mutawajjihan ila Allahi wahdahu ọlọ́run nìkan ló dojúkọ fún ọba sì fẹ́ dojúkọ lọ́n ìsìláàmù fẹ́ fún aká dojúkọ kíbla tá a bá fẹ́ ṣàdúrà ìtọ̀rá àwọn tìhàn fún ọ yẹkẹrẹ ara rẹ ńlẹ̀ yẹkẹrẹ ara rẹ tó ń tẹ̀wọ̀ àtọ̀ lọ́n láàrin méjèèdọ̀ ọ̀mọ́gbà tó ń bẹ̀ ọlọ́run lẹ́ẹ̀kì kódà fún ọba yílẹ̀ fọlọ́n nínú ilé rẹ̀ tó ń yíra amẹ́lẹ̀ wàlẹ́ ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ tó ń sunkún sí lọ́rùn tí òun ní kẹ́ ti sáré mi ọlọ́run nífẹ̀ẹ́ kẹ́rù ọyẹ pẹ́ rárá rẹ̀ ẹ ti gbàgbé bẹ́ẹ̀ mo ti sọ́rí bí ànàbí Sùlẹ̀mánù fẹ́ lọ sí sọ̀látù listisqa ìrun tá a fi máa ń wá òjò lójú ọ̀bà rọ̀ Sùlẹ̀mánù wá kó àwọn èèyàn lẹ́yìn wọ́n lọ bí ẹ ti wá lọ báyìí ọkàlì kòkòrò àwúrèbe kan kòkòrò àwúrèbe wá dó tí àkóhùn sì gbọ́ ọ̀rọ̀ tí àwọn ẹ̀dá ń sọ tó yàtọ̀ sí èèyàn Sùlẹ̀mánù wá gbọ́n tí kòkòrò yẹn sọ kòkòrò yẹn wá sí ẹ̀yìn rẹ̀ sí ó fẹ́ yìn rẹ̀ nílẹ̀ ó wá ta ganga báyìí sọ́nà ó wá ní ìwọ náà má pa wá rẹ́ pẹ̀lú ìbínú rẹ̀ nígbà tó ọ̀rọ̀ jòsò nílẹ̀ wo bí mo ṣe kú èmi náà ẹ̀dá kan ní ọ̀nà ẹ̀dá rẹ̀ ọlọ́run fún wa lóúnjẹ fún wa lómi kiri kan kòkòrò yẹn ń yíra ńlẹ̀ ó wá kó àyà rẹ̀ sókè pé mo ìyìn jù báyìí náà lọ ọlọ́run wá sọ fún Sùlẹ̀mánù pé èmi ọ̀gbádùn àtẹ̀yìn lọ sí o àdúrà kòkòrò yìí ni òjò ọ̀rọ̀ láìpẹ́ yìí o ànàbí Sùlẹ̀mánù wá ní ẹja padà lé qad istajaba Allah du'aakum bi da'wati ghayrikum ọlọ́run ti gbàdúrà yín pẹ̀lú ẹni tí ń ṣàdúrà tẹ́yìn ò lè fọkàn sí. ọlọ́run lẹ́ẹ̀kì ìyẹ́bẹ̀rẹ̀ ara ẹni ọbẹ̀ ìbẹ̀ náà jókòó lórí kú ṣíṣe àwọn kásẹ̀ lórí kí ní ọlọ́run ọ̀làjọ́ dá o. ògbésẹ̀ òǹdíàgà wọn náà lọ wọn tí a sì rí àwọn bíbí àwọn láì ìtẹ̀jẹ́ pọ̀ lọ́rọ̀ wọn báyọ̀ torí báwọn ṣé wọn náà wá ka ayé àwọn ṣé òtẹ̀ ń ṣàdúrà fún ẹ rí àwọn èèyàn inna lillahi wa inna ilaihi raji'un ọmọ gbọ́ bàtí àmẹ́ta sọ̀rọ̀tì bàtì mẹ́rin lẹ́yìn àdí akọ́mọdé ọ̀ṣẹ́ ìbúra ní ẹ̀sọ́ ọ̀hún wà ó ti tán nù ẹlòmíì nǹkan tẹ̀sùmá sí ìbọn òrùjọ́ ẹ̀hìn kìlẹ̀ àbí ẹ̀hìn ṣe ìjẹta lálọ́ kí ni nǹkan ọ̀ sọ̀rọ̀ òrùjọ́ wọn náà wà láti kiri inú lọ́dọ̀ máa gbọ́ tẹ̀sùmá báyìí òde kan bẹ tí wọn lọ ó ti pẹ́ owó yá bíi 2010 sá ìkànnì àwọn èèyàn wa nìyá rẹ̀ kú wọ́n sá ní pé ọjọ́ náà Ramadan ó ní pé kí wọ́n èmi ní kí wọ́n máa ṣe é àwọn èèyàn ṣe kúdàmù ọjọ́ kẹta ọjọ́ keje kò sí ntọ́jẹ́ wọn bá mú un súnà ó wá ní kí n jọ́ nítorí tọ̀ náà afẹ́ ní ìlà ni o ìyá àwọn èèyàn ńlá ní nígbà wọn pè ní sẹ́kọ́nà ká bá ń lọ ẹ̀dẹ́ ọ̀nà ẹ̀dẹ́ èèyàn ńlá ni pé òun ti wá gbìyànjú bí táwọn lè ṣe dé kí n jọ lẹ́tọ̀ ni màá sọ ọ́ dà kò sí wàhálà onígbà tá a bá débẹ̀ á máa ń tá a sọ àwọn yẹn ti wá ń retí kí mo bẹ́ẹ̀ dé gbogbo àwọn àfáàlù wọ́n ti wà ní àìtẹ́bù àwọn bọ́lẹ̀sì tí wọ́n ń bá wọn jà wọ́n náà fẹ́ ṣe fìdáwò àwọn bọ́lẹ̀sì wọ́n ti wá ń bá wọn jà pé kò sí tí ń jẹ́ fìdáwò kò sí inú súnà kò sí inú kíníkà wọ́n ti bá wọn kó ìgbà tẹ́mi wá dé tí mo dé gbogbo àwọn àfáàlù òkè sáà fáyín tẹ̀lé tí náà nì mọ́sáàdì mọ́ ní ẹ̀yin bàbá wa ẹ má dá ń jẹ àṣàdúrà ẹ tó bá ní òsì tó ké ní òye sẹ́wọ̀n àwọn bọ́lẹ̀sì wọn wò pé ọ̀rọ̀ àti mo ti disappoint àwọn kò sì yé wọn pé èmi fẹ́ kọ́ àwọn abáyẹn sínú páńpẹ́ ni
àwọn ọba ní mo ní ṣùgbọ́n tá a bá ti ṣe àdúrà tán a gbọ́dọ̀ kọ́kọ́ sí lẹ́tọ̀ káwọn èèyàn tó náwó mo ní kódà á gba owó olókùn bíi ẹ̀ tó bá ní ká máa gbà tó tó kéde òye ẹ̀kẹ́ ní wọ́n ti dùn tó ẹ bá ní àwọn kàyà sí ní wọ́n bẹ̀rẹ̀ wọ́n kàyà sí 45 àbí nǹkan wọ́n sàkún gbogbo kéde ọ̀ tó wọ́n ti káwọn òfin mọ́ ní ẹmọ́ wọ̀lú wà ní mo ti mọ́ lọ́wọ́ yìí bí èmi sì ti àwádìí tẹ́lẹ̀ ọ̀rá kálọ̀ mo wá wo táìm fún wa ogun tí a fi ṣàdúrà yẹn kò tó 10 minutes lọ. wá owó ẹ̀dí ká ọ̀dọ̀ ọ̀dọ̀ àbá tó wọ́n á gba máìkì tó inú wọn ti dùn wọ́n á bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé ẹ̀yin èèyàn èrò sípò wọ́n ti ta tẹ́ǹtì lọ tí wọ́n ti ń dín àkà wọ́n ti mú aṣọ ó ní tá a bá ń sọ fún yín pé ọkọ̀ kí o bá wàhálà tó wà ń kalẹ̀ látẹnu wọn àwọn ni wọ́n ní kí n máa sọ̀rọ̀ ibi láṣojú wọn wọ́n ní àwọn bàbá wa ni àánà kún làbẹ́yìn kọ́lẹ̀ gbọ́rọ̀ fún mi wọ́n ní bẹ́ẹ̀ ni nítorí pé àwọn bàbá ní èyí lọ́kọ́ lẹ̀kọ́ fọ́ kó mi ó wá béèrè ọ̀rọ̀ ẹ̀yin ọmọ náà kú àdúrà tẹ ní kí wọ́n bá yín ṣe àwọn bàbá yìí ò ṣe o ẹni tó bá sì mọ̀ nínú ogun àwọn tó wà ní ẹgbẹ̀bù yìí pé òun kéyà àsìnkà yanjú ó sì yẹ kóhùn òkè káwọn ẹgbẹ́ bọ́ọ̀tà iye ìṣẹ́jú báyìí la lò fún iye yàsẹ́ báyìí àwọn tí ń bẹ ní ẹgbẹ̀bù ní tí wọ́n pín ẹbí sáré kàtá kẹ́ni nǹkan ni wọ́n wá ń bọ́ọ̀tà kó wá ka yàsẹ́ ọkà káwọn iye ìṣẹ́jú tó fi kà á káwọn á dì fáì díẹ̀ mo ní ẹni tó bá sì wà ní bọ́ọ̀tà ni wọ́n tó lè sọ yí pé òun kà bó ṣe yẹ kó wọ́n kà á ló tó wọ́n ọ̀bá kà bẹ́ẹ̀ yídì tí ń bọ̀ náà kẹ́yìn kó mọ̀ lọ yídì kó wọ́n fà lọ yídì kó wọ́n mọ̀ rìnà kálukú wọn ẹ bá mọ̀ kọ́mọ̀ta kálukú ọ̀wà nígbà mo ti wá rí i pé tí ẹ̀ka máa ń délé kù kẹ́tù ọ̀gá mọ̀ pé ọlọ́run ti fún ọ ní ìjánu ọ̀rọ̀ ti wà wọ èèyàn la onítọ́wọ́ wá dájú à ń pé fìdáhùn tá a la jókòó sí iṣẹ́ tẹ́ ẹ bí àwọn àfa àṣẹ o kí wọ́n á ní ọba yà yín tí Islam sọ táàbí sọ pé kẹ́ ẹ gbọ́rọ̀ sí súnà lẹ́nu ẹ máa gbọ́ tí ọba wọn àdúrà tẹ ẹ lẹ́nu kò yọ ọba mọ́mọ́ waste ọkọ̀ waste ara kálukú wa balẹ̀ ìgbà tẹ́mi náà rí i pé mo ti ní agbára ọ̀rọ̀ mo ní ẹ̀yìn tẹ́ ẹ̀ dáná ọ̀yẹ́ ẹ̀yọ bí o àwọn èèyàn yọ lójú ẹsẹ̀ ni. lẹ́nu òsínà tí a sáré ka yìí àsìndọ́bẹ̀ àwa bẹ̀rẹ̀ wọ́n á sára ìfọ̀n pé now àwa gbowó ń bì ṣùgbọ́n táwọn ní gbowó lókùn kì í sáwọn bàbá tó jókòó yìí sàárà ni wọ́n ní aṣọ wọ́n sì lẹ́ńtà yìí rẹ̀ bákan ní kọ́ gba sàárà àwọn kan làbáyé yẹn ta ayé àwọn bàbá tó ẹ má fi owó lọkulọ lọ àwọn bàbá àti ayé wọn ọ̀tá bí wọ́n ṣe wà yẹn ẹ wá máa fún àwọn ayé àwọn ọmọ wọn láwọn bàbá wọn jà pé àwọn bàbá àwọn èyí sẹni tí wọ́n ní wọ́n gba sàárà tó láyé wọn ọ̀tá ẹ má sọ pé òun nídìí náà tó dókòó lẹ́tẹ̀kù kọ́ sọ pé òun wà náà táyé òun ta tó nídìí ọlọ́run lè jẹ́ nínú àwọn bàbá wa tí wọ́n jókòó yìí ó dà àwọn bàbá wa gan ní ọ̀pọ̀ sanwó èmi tí mò ń sọ̀rọ̀ ní kọ̀kọ́ sá àwọn àlọ́ fi ṣe nǹkan mọ́sálásí ọ̀la látọ̀dọ̀ yín wo bí ẹ̀yìn fẹ́ fi lẹ̀ èmi fi 1000 naira lẹ̀ ọ̀ya owó ìlú kẹ́lẹ́ láti gbójọ nù ojú ẹsẹ̀ náà là ń kó lẹ́jọ́ rà ọ̀ya lọ́wọ́ ya rẹ̀ gbẹ́ máa sí bàbá iye àgbẹ̀ báyìí gbọ́dọ̀ dọ̀ wọn ẹni báyìí gbọ́dọ̀ dì bẹ́ẹ̀ máa sí bàbá iye àgbẹ̀ báyìí ẹni báyìí gbọ́dọ̀ dì bẹ́ẹ̀ máa sí bàbá iye àgbẹ̀ báyìí èmi wá ń lọ Ìbàdàn máa délé o èmi wá ń lọ Ìbàdàn oyin lè tí bá délé máa tún pé o ee mo ti délé o. so ìtẹ̀jẹ́ ní rárá ìṣèlú àbí ẹni yìí là ń sọ. a kọ̀ bí sọ́dọ̀ Ọlọ́run ládojúkọ kíbla ìyẹn kẹ́ ṣàdúrà ní ṣàdúrà pé ẹ láwọn èèyàn ẹ ti ka yàsín 40 wọ́n ti ka kíní kan rárá àdúrà kọ́lé léèyàn. ilé ọ̀rọ̀ báwọn èèyàn débi àwọn káàbà ẹ àti wà ní ká àdúrà Tinubu là ń sin lọ́wọ́ báyìí àbá Tinubu ọlọ́njọ́ láti lẹ́rìí wà láì àdúrà kọ́ ọmọ fọlọ́wọ́n bá dìjọ́ láti lẹ́rìí torí ń tẹ́ gbà ilẹ̀ ń wá Tinubu ẹ̀gbìn sẹ́nu ọmọ ẹgbẹ́ àwọn àsìkò ètò Tinubu ni àwọn òsèpè fún náà àbá àmà ṣàdúrà kò sí bí máa wà ní arọ́mù ní ilé mọ́sàdúrà àwọn ìjọba torí pé gbogbo ẹnìkẹ́ni wọ́n bá ń ṣépè fún ìjọba tó wà lọ́ndà rẹ̀ tí wọ́n bá ti ṣiṣẹ́ ayé rẹ̀ ti dàrú kódà kọjá Christian lọ́wọ́ àbẹ̀ tó ó bá jẹ́ Christian gan ọgọ́rọ̀ máa bẹ lọ́n fún pé kọ́lọ̀ nǹkan gáìdì ẹ̀ kọ́ má ṣiṣẹ́ torí pé tó bá ti ṣiṣẹ́ ẹ bá ní olórí ibú náà tí wò ní dáadé kiri kan tí ọba dẹ ọjọ́ náà ìwọ làkàdà ọjọ́ mọ̀lẹ́ sáà máa bá Ọlọ́run gáìdì wọn Ọlọ́run bá ní gáìdì wọn wọn bá ní gáìdì wọn ibi rírí iṣẹ́ wọn lórí ire tí a náà ibi wọn sì ṣe kọjọ pé wà yọ̀dọ̀ wọn jẹ́ àní lọ́dọ̀ kò sì tó níjà wọn àlìkàmọ́ nìkan wọn ti lọ rojọ́ àbí kí ló kù
máa jọ dálì ká máa jẹ́ àjọta yín yẹn jẹ́ inú rẹ̀ àwọn àfáà ní ẹni tó bá fẹ́ ká du àwọn ọgbà wọ́n gbọ́dọ̀ jẹ́ ọyíbàlì mẹ́tìá ntí ó jẹsẹ́ nọ rẹ̀ wọ́n gbọ́dọ̀ jẹ́ pé nǹkan halali ntí ó wọ̀ sọ́rùn yóò jẹ́ nǹkan halali ntí ó máa mu yóò jẹ́ nǹkan halali yóò jìnnà sára mu ànábì lọ sọ̀nù fún wa ànábì ní tó bá fẹ́ jẹ́ ntí yóò jẹ́ mujabu dáwà tó jẹ́ pé tí bá ti ń tẹ́wọ́ sọ́lọ̀ ọlọ́run sì máa ní mo ti gbọ́ wá rí fóun tún ìtọ́jẹ tó mu rí i pé ọ̀nà halali ni ànábì fi júwe pé àwọn èèyàn kan bẹ tí a jẹ́ ẹni tádùá rẹ̀ mọ́ nígbà nínú wọn lára ìrìn àjò wà ó ẹni tí wọ́n á pẹ́ rìn àjò ànábì ni wọ́n á tẹ́wọ́ sọ́lọ̀ ní sọ pé ya Rabb ya Rabb ìpọ̀ ọlọ́run ṣàánú mi ṣàánú mi ṣàánú mi ànábì ni ẹ máa wẹ́n tí ń pọ̀ lọ́yìn tó sì ní jókà àti èdìdè kádùá rẹ̀ ọgbà wà mọ́tí amòhu haram ntí ń jẹ haramu ni wà mọ̀lẹ́bàṣuhu haram ntí ń wọ̀ haramu ni wà mọ̀ṣọ́rọ́bùhu haram ntí ń mu haramu ni ànábì ni fa anna yustajabu lahu ó lọ́lọ́ wà gúdì abilé ara tí a bá wà haramu gan kí onídìí wọn wà àwọn tó kọ́ dísánárì olú ẹ̀ wọ́n yà bẹ haramu lójó tóbi ilójó dàgbà fa anna yustajabu lahu ó lọ́lọ́ sọ fẹ́ gbàdúrà rẹ̀. inú rẹ̀ àwọn àfáàní ẹni tí ń ṣàdúrà kò gbọdọ̀ máa kánjú gbígbàdúrà ọlọ́run àti ń pè ọtí pé ọkọ̀ ti gbàdúrà wa rárá ẹni tó fẹ́ ṣàdúrà tó fẹ́ kádùn àwọn gbà kò gbọdọ̀ máa kánjú gbígbàdúrà àwọn àfáà wa ní torí àsìkò tó ní mo fẹ́ kádùrà ìjẹ àwọn àfáàní irú ẹni bẹ́ẹ̀ tó bá fẹ́ ṣàdúrà ọlẹ́kọ̀ọ́ ẹ̀kún ọlọ́pọ̀ gan ṣùgbọ́n àmọ̀pá pẹ̀bẹ̀rẹ̀ báyìí tó fẹ́ jọ láti fẹ́ kó ńlẹ̀ ìdáhùn àti ìbéèrè táwọn kọ̀ọ̀kan mú mọ́nà wà ká tó gbà dáhùn àti ìbéèrè gbogbo pọ́sì táwọn fẹ́ béèrè á lè béèrè ẹ̀jọ́ mẹ́jọ. àwọn àfáàní nínú rẹ̀ àìtèdè ni mo fi ń sọ báwọn. àwọn àfáàní nínú rẹ̀ ni pé àdúrà tá a fẹ́ kọ́ gbà àyíká ẹ̀ sàdédé bọ́ síbi àdúrà máa ń ní mọ̀kọ́ dìímà ọ máa ń ní tìṣíwájú àkọ́kọ́ ni pé bẹ̀rẹ̀ pẹ̀lú yíyan Ọlọ́run alhamdulillah sàfọ̀mọ́fọ́lọ́ subhanallah mọ́mọ́ yóò ká tó ṣe kò ní ìdíkan tó pé ní 30 ní ká ṣe ní àbí 70 ní inú tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí jù ní pé tó bá yàtọ̀ sáwọn àdìkárò tánàbí bá fi òǹkà sí mọ́ wulẹ̀ mọ́ yẹ nǹkan tó ṣe fọ́lọ́ kọ́ bá máa jọ rẹ̀ lójú lórí rẹ̀ abúlé mọ̀sùlùmí ọ̀rọ̀ àwọn kẹtẹ́ sọ pé ọ̀yà ṣe ṣùgbọ́n láyé tá a ti rí alámì abúlé náà bá sì ní aburú ilẹ̀ bá máa kà síwájú ọlọ́run bí dáadáa tẹ́lẹ̀ máa kàn lọ. wà nínú àwọn mílẹ̀ dàkìrí náà wọ́n akẹ́fìrà wà dàkìrọ̀t àwọn tí ń bọ̀ lọ́bẹ̀ sọ́rọ̀ láwọn tẹ́ máa ń rẹ́tì èmi ọlọ́run lọ́pọ̀lọpọ̀ gbà má wulẹ̀ mọ́ nǹka tó bá ti ṣe àfọ̀mọ́ ẹni téèyàn fẹ́ wọ̀ tẹ́rí ẹ lọ wọ àlè Imam Sudais Imam Haram tí bá ń ṣe kùnúùtù tí bá ń ṣàdúrà wọ́n á máa ń ronú kíní kan nítorí pé àwa gbọ́ ìtumọ̀ tí ń sọ lédè ìlànà wa wọ́n á máa ń rò pé ká sọ pé ìní bá lọ ìyẹn ń pè báyìí tí ń sarí ìní báyìí sẹ́ẹ̀sì ní fún ní tí ń wá sá. àwọn ẹ̀dì kan bẹ tí èèyàn kọ́kọ́ máa ń tìṣíwájú fọlọ́ tọ́lọ́ nífẹ̀ẹ́ rẹ̀ máa yìn máa yìn máa yìn máa yìn lẹ́yìn ìgbà náà wá gbọ́dọ̀ ànábì wọlé sàṣàlátù fún ànábì mẹ́sàrí bọ́ọ̀bì àdúrà ọ̀kẹ́sà lọ́la tán ọ̀sán náà ọ̀rọ̀ tí mò ń sọ ẹ̀ náà ni o wọ́n gbàgbé o ọ̀rọ̀ owó láńlọ́ọ̀dù lọ́fẹ́ lé nílé yìí ìṣẹ́ bá ní ti ń parí lọ yìí o ọdún tí mo lójú ẹ wà irọ́ ẹ̀yìn yàrá rẹ lọ́wọ́ ọkọ̀ sàṣàlátù fún ànábì ọ̀nkẹ́jú ni ẹ tí ẹ bá mọ̀ pé ẹlòmíì ọgọ́ ọbẹ̀ ẹ̀wọ̀dọ̀ olówó kan oṣù mọ̀kẹ́ bí ètò nífẹ̀ẹ́ sí jù ní ọ̀dọ́ rẹ̀ lọ́wọ́ gbà wọlé lọ́sọ̀ wọn fi sí mo fọ́ alákọ̀ọ́dẹ́sì ni bọ̀ bí ẹ mọ bí ó sì pé sọ́jà létí pé ọgbọ́n lọ́rọ̀ àwọn ẹni tá a ti sọ yìí ìdí fẹ́ẹ́ ẹ ọ̀gá ọmọ bí ọmọ múlù tí ó tó gbé kalẹ̀ ókè tí wọ́n ti fẹ́ẹ́ rí mi ni wọ́n wá lọ́la gbọ̀dọ̀ tó lọ nífẹ̀ẹ́ sí jù lọ tó jẹ́ pé ìgbà tí ẹ bá ti yẹ sọ̀rọ̀ àtúfẹ́ ni ẹ tó ń bá yìn ọlọ́run ọba amọ̀lẹ́ká lè rèké ṣé ọ̀rẹ́ mi náà ní ti yìn báyìí kí ni ń wá amọ̀lẹ́ká ò ní ó ní bùkátà tó fẹ́ gbọ́ ni ẹ má sọ fún mo ti ń bí ya rẹ̀ téèyàn bá lè pọ̀ arákùnrin kan wá bá nàbí sọ̀rọ̀ àṣà ìdí mo fẹ́ sọ ẹ̀ tí ìmánì rẹ̀ bá gbé nu ọ̀wà láì kọ́ lọ́dá o ṣùgbọ́n ó fi délé omi tí mò ń sọ̀rọ̀ ìmánì tèmi náà ò gbé àmọ́ àwa lè rẹ̀ tí ìmánì rẹ̀ ju tèmi lọ. ẹni ẹ wá bá nàbí oníwà nàbí mo fẹ́ máa ṣàdúrà ṣùgbọ́n mo fẹ́ fún ọ ní 1/3 inú àsìkò tí máa lò 1/3 níbẹ̀ ìwọ ní màmí ṣàdúrà fún 2/3 yòókù ká sọ pé 3 hours ni màá fi 1 hour ṣàdúrà fún
2 hours yòókù ìṣàdúrà fúnra mi tí mo try ànábì ló try ṣùgbọ́n tó bá lè ṣe jù bá àná ọkọ̀ bàdà olórí àná mo fún wọn ní 2/3 kí mi mú 1/3 kí n máa fi 2 hours àdúrà fún ọ kí n máa fi 1 hours àdúrà fúnra mi ànábì ló try tó bá tó lè ṣe jù bá àná ọ̀rọ̀ náà yìí ní ṣàdúrà fúnra mi má wọ nìkan ní màá ṣàdúrà fún ànábì ní tọ́ bọ́ wá dédé lẹ́fù yẹn ìtọ́ wá lè láti tọrọ lóore àti ìtọ́ lè láti tọrọ lóore ọlọ́run wàá ṣe fún ọ. kódà tí ẹ̀fọ́ tó lè ṣe tọ́lọ́ nǹkan máa ń ṣàgálà wú díkírí ámẹ́sì àdàtì ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ náà àdìsí kúrú sí ẹni tó bá jẹ pé èmi ní rántí èé tọrọ nǹkan èmi ní sàyìn èmi ní rántí nígbà tí sí kìlì fún mi ni ọ̀wà rántí béèrè nǹkan ìfún ní tó kọjá tó lè béèrè ọ̀gá ìmánì tó jẹ pé ẹni tó bá lè nílẹ̀ fún yẹn tí kò ń sábọ̀mọ̀ bọ́lọ̀ tíṣà ń sábọ̀mọ̀ bọ́lọ̀ tíṣà yin ànábì tíṣà yin kí nǹkan kan ló sì gbé ìdí kan tó lọ bẹ̀ ṣùgbọ́n bá a ṣe gbọ́n ẹlòmíì lè fẹ́ àpìlà rẹ̀ lé nígbà wá sí ká tó ṣe wá ní wọ́n sì sọ pé a máa sọ nǹkan náà ṣùgbọ́n ọ̀sà yìí ọ. ó ti gbà pé tó wọ́n máa sọ ọ̀nà wàlẹ̀ ọkọ̀ wá sílẹ̀ ní ó ní a máa sọ bọ́ lọ́gbà kíní lóde ṣe o. ó ti rò pé bá bọ̀ wá tí ìṣọ́ sí pé ìrẹ́ sọ́nà bọ̀ ó yí ọ o ṣùgbọ́n àná bí kàkú ti ọ̀sà yí ọ. kẹ́sì àṣàlá tó bá nàbí wọ́n ẹ̀sẹ̀ ń bọ̀ wá àṣàlá tó ń tẹ́ fún ọtọ́ àṣàlátù tọrọ astaghfirullah istighfar torí pé ẹrú ẹlẹ́ṣẹ̀ ń gbogbo akọ sẹ́ńtì òní ní títí ń sẹ̀ ìta fi ń pàkíyèsí wá sí ni pé ibi ẹbọ ìlọ́lágbára jù ni kò sẹ́ńtì ọ̀nà náà kan sí kejì títí ń sẹ̀ wọ́n kọ́kọ́ tọrọ àforíjì sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kọ́lọ́gbọ́ náà èmi tí wọ́n ń wé ìdá o ẹrú ẹlẹ́ṣẹ̀ ni mi o wọ́n á mójú kù láì fi mi o foríjì mi o wọ́n á sàlátù wọ́n á sọ nǹkan tó wọ́n á fọ́ sàlátù gbáǹdì àwọn àfáà ní àdúrà yóò tètè gbà àsàlátù wà lókè àdúrà rẹ wà láàrin àsàlátù wà ń parí wọn èyí ọ̀rọ̀ àdúrà bá ń dáná. ìdáná ṣì tàbí dàrá ní tẹ̀sán fàkàfìrì bí sọlá tí àlàmọ́. orí yẹn ni ṣé ádámù ronú tí àwọn wọ́n ní ìdáná kọ́ńtà fi dàrá ní tẹ̀sán tó bá fẹ́ sórí ilé ayé àti tọ̀run tó fẹ́ dúró nílé ayé àtọ̀run wọ́n sábà sàn tó bá nàbí. Fàkàfír ìsọ̀lá tí àlà. Sẹ́rí sórí máa ti pẹ́. Àdúrà tí gbogbo àwọn àdúrà tí a kọ́ bì. Ó nìkan ni màá sàlàyé níjọ́ mẹ́jọ tí màá sọ ìmọ̀ ká. Ó ti wà lọ́wọ́ wa báyìí. Wọ́n ti gbìyànjú. Wọ́n ti bá ní ẹni tí ò rí wọ́n ò rí níjọ́ mẹ́jọ. Ẹni tó bá ti rí àwa náà lè ṣe olóore ká tó mọ́tò kọ́pì rẹ̀ kábẹ́ lómi ṣùgbọ́n tó wà lọ́wọ́ wa yìí tí àtọ́jú àtẹ̀yìn ó nìkan ní máa ṣàlàyé rẹ̀ kálukú náà mú lọ́wọ́ ló mẹ́jọba á ní pín pẹ̀lú ògbó náà á gbìyànjú 5 o'clock gèrègé lábẹ́rẹ̀ bí evening láì wárí ìkọ̀ ha ṣùgbọ́n lọ́n fẹ́ mo sì máa má bìjẹ́ ọlọ́n fẹ́ aago 5 gèrègé lábẹ́rẹ̀ kọ́lọ́n kọ́ sànù wa subhanaka wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. wọ́n ní pẹ̀lú ògbọ́n àwa tí wọ́n há ìwé